Ẹ kú dédé ìwòye o ẹ̀yin èèyàn wa. Orúkọ mi ni Ọmọọba Ọlálẹ́kan láti ilé-ìwé Yorùbá Basic and Culture. Gẹ́gẹ́ bí ìṣe wa, ohun tí a tún mú wá lénìí òun náà ni ìtàndòwe. Nínú ìtàndòwe wa tèní, òwe kan náà la fẹ́ gbé yẹ̀wò, èyí tí a mú jáde láti inú ìtàn. Òwe tó sọ wípé èébú àlọ́ ni talábàhun, tàbọ̀ ni ti àna rẹ̀. Ní ìgbà láéláé, alábàhun àti ìgbín wọ́n jẹ́ àna síra wọn nítorí wípé alábàhun tí a tún lè pè ní ìjàpá ó fi ọmọ rẹ̀ fún ìgbín gẹ́gẹ́ bí aya. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ìjàpá jẹ́ ọ̀lẹ, afàjò, alápámọ́ṣiṣẹ́. Ìgbín ó ní oko ńlá kan tó gbin oríṣiríṣi nǹkan sí, tó jẹ́ wípé nígbà mìíràn tó bá kó àwọn èrè oko yìí, ó máa ń fún ìjàpá níbẹ̀. Ṣùgbọ́n gbogbo ohun tó ń fún ìjàpá yìí kò tẹ́ ìjàpá lọ́rùn. Ó ní ìgbín ya aládàáni kan jẹ nítorí pé gẹ́gẹ́ bí àna rẹ̀ ó yẹ kó máa fóun ju ohun tí ó ń fún òun lọ. Ká má fa ọ̀rọ̀ gùn sá, ìjàpá bẹ̀rẹ̀ sí yọ́ lọ sínú oko ìgbín lóru. Ó bẹ̀rẹ̀ sí lọ jí àwọn èrè oko ìgbín. Nígbà tó yá, ìjàpá ti ń ṣe báyìí ọjọ́ ti pẹ́ tí ìgbín sì ń fura wípé ta lẹni náà tó wá ń jí òun ní èrè oko. Ní ọjọ́ kan, ìgbín farapamọ́ sínú oko. Ó sọ fún ìyàwó rẹ̀ wípé òun fẹ́ dé ìlú òdìkejì kí ìyàwó òun máa lọ sílé. Ìgbà tí ìjàpá rí ọmọ rẹ̀, ó béèrè wípé ìgbín ńkọ́? Ọmọ ìjàpá alábàhun ó sọ fún pé ọkọ òun ó lọ sí ìlú òdìkejì. Kí ni ìjàpá ṣe ni pé ìjàpá bá mú ọ̀nà oko kù, ló bá lọ sí oko ìgbín. Ó ń ṣe bó ṣe ń ṣe, bó ṣe ń jí iṣu, bẹ́ẹ̀ ló ń jí àgbàdo, ló ń kó ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí gbèrú tó ní pé kóun gbèrú, ìgbín jáde ló bá gbá ìjàpá lọ́wọ́ mú. Ìjàpá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀, ṣùgbọ́n ìgbín kọ̀ jálẹ̀, kò dá ìjàpá lóhùn. Kàkà kí ìgbín mú ìjàpá lọ sí ọ̀dọ̀ ọba, ló bá mú alábàhun, ló bá mú lọ sí abẹ́ igi ńlá kan tó wà lọ́nà ọjà tí gbogbo àwọn ènìyàn máa ń gbà. Ọjọ́ tá à ń sọ yìí, ó jẹ́ ọjọ́ ọjà tí àwọn ènìyàn máa ń rọ́ kẹ̀tíkẹ̀tí lọ sọ́jà. Kí ni ìjàpá ṣe ni pé ìjàpá bá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ pé kí ìgbín dákun, ṣó mọ̀ wípé àna rẹ̀ ni òun. Ìgbín bá sọ fún wípé òun ò ní àna lólè, wípé òun á dójú ti ìjàpá. Ni ìgbín bá mú ìjàpá, ló bá mú lọ sí abẹ́ igi ńlá tó wà lójú ọ̀nà ọjà, ló bá so ìjàpá mọ́bẹ̀. Gbogbo àwọn èrò tó ń lọ sọ́jà ni wọ́n rí ìjàpá, ni wọ́n ń yọ ṣùtì sí ìjàpá, ni wọ́n ń bú ìjàpá wípé bí ìgbín ṣe jẹ́ àna rẹ tó, ó tún lọ jalè lóko rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí tutọ́ sí ìjàpá lára, wọ́n bẹ̀rẹ̀ sí bú u. Ibẹ̀ ni ìjàpá wà títí láti àárọ̀ tí àwọn ènìyàn ti lọ sọ́jà títí tó fi di ìrọ̀lẹ́ tí wọ́n ń darí bọ̀ látọjà. Ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn èrò ọjà tí wọ́n ń bọ̀ látọjà nígbà tí wọ́n rí ìjàpá tí ó sì wà ní ibi tí àna rẹ̀ dè mọ́. Ni wọ́n bá bẹ̀rẹ̀ sí yọ ṣùtì sí ìgbín wípé ìgbín eléyìí ò wá pọ̀ jù. Tí ìjàpá ò bá wá jána rẹ̀ ńkọ́? Ṣé pípa ló bá pa á ni? Ìdí nìyẹn tí òwe yìí wá fi jáde wípé èébú àlọ́ ni talábàhun, tàbọ̀ ni ti ìgbín àna rẹ̀. Mo lérò pé a rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ nínú ìtàndòwe yìí. Ẹ tún pàdé wa ní orí ìkànnì yìí bákan náà nígbà mìíràn. Ẹ ṣé púpọ̀.